our next location now na Badagry, Agara, Okuafo, MTN, Umagbon, Alaron, Ikoga, Ìyànà-Ológbò, Ìgbòròsùn. Àwọn tí ń jiyàn gbé àwọn kan lọ́rùn wọn ń ṣẹ́ dojúmọ́ ni wọ́n sì ń wọlé sílẹ̀ Yorùbá. Wọn ò rọ́nà láti lọ sí South East mọ́. Àwọn Niger Delta ò fún láǹfààní láti wá mọ́. Ilẹ̀ Yorùbá ló kù lọ́rùn wọn. Tí wọ́n wá sọ ìlú orílẹ̀-èdè Nàìjíríà àbí South West di odò àjẹǹjẹtúnjẹ. Mi táwọn ti mọ kúndù, mi táwọn ti mọ dá wàhálà lẹ̀ táwọn mọ gbowó táwọn mọ lọ. Ṣé Nàìjíríà náà ló open tó bẹ́ẹ̀? Bàbá open sáà lè close ni, sáà lè panu wa dé ni, sáà lè pa bọ́dà wa dé ni, sáà lè tún lù wá ṣe ni, ṣé ò sí solution rárá ni? Ilẹ̀ Yorùbá ti wà nínú ogun. Kọ́lọ́run ọjà àjà alájàyè. Kọ́lọ́run mú wa borí ogun ọ̀tá tó yí wa ká. Ńgbà tó sì jẹ́ wípé àwọn ológun tiwa wọn ò ní àwọn nǹkan ìgbàlódé tó lè dictate tí wọ́n kàn gbé kọjá lára mọ́tò tí ó dẹ̀ dùn pé nǹkan kan bẹ́ẹ̀ ń bí o, nǹkan kan bẹ́ẹ̀ ń bí o. Kò sí àbójútó tó dáa láwọn ẹnu òlóró wa. Bá Amẹ́ríkà ó bá ràn wá lọ́wọ́, wọ́n gbé sí condition wo lọ́wọ́ afẹ́fọ̀ wa rí tí wọ́n ò tún fi fìnira kún ìnira fún wa. Iran ní tí wọ́n fi mú àdó olóró, China ní tí wọ́n fi mú àdó olóró tó yí jẹ́ pé tẹ bá jù sọ́dọ̀ wọn kíní ọ̀hún hàn lójú ọ̀nà kò ní jó dénú ìlú débi tí ó sì lù níjàmbá. Nàìjíríà ò ní kankan bẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jí gbé ni wọ́n ti ń sọ fún wa ọtọ́dún 4 ọtọ́dún 5 sẹ́yìn báwọn Fúlàní tí ń jí wa gbé kìí ṣe Fúlàní ilẹ̀ yìí. Bó bá jáwọn tí ń fẹ́ràn jẹko Fúlàní ilẹ̀ yìí nù, ṣùgbọ́n àwọn tí ń jí wa gbé tí ń béèrè ransom wọn ni wọ́n ṣe Fúlàní ilẹ̀ yìí. Bó bá ní Fúlàní ilẹ̀ yìí nínú a jẹ́ pé ìkọ̀ọ̀kan ni yóò jẹ́. Kí ló gbé mi wá gangan sánsan? Mufti wò ó lọ sọ̀rọ̀ kan. Ó ṣàlàyé bí àwọn ajínigbé bí wọ́n ṣe jẹ́ níbi tí wọ́n ti wá. Mo wá ní oníkìláàké bá ń gbọ́rọ̀ la lè fọ̀rọ̀ lọ. Bó Ògún bá jí wọn afọ̀rọ̀ ẹnu tí wọ́n làdó. Gbogbo ọ̀rọ̀ tí bá ń du akèrèǹgbè odò ni ó tú fún. Kò sẹ́ni tá sọ̀rọ̀ yìí fún ju gbogbo ọmọ kóòtù òjíire bí lọ. Lórí wípé kókókó làrán fàdí tí ọ̀rọ̀ tó sì sojú ìlú ọ̀farasin àwútá bá ṣe nú ẹnìkan ní ìjàwó. Ẹ jẹ́ kí n sáré bẹ̀yìn bí kẹ́ bá mi pín prógráàmù yìí kó délé kó dóko kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn káwọn tó yẹ kó gbọ́ kí wọ́n gbọ́ kó lè débi tó yẹ kó dé ká lè jọ wá gbọ́ dẹ́kun fún ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire bí because kì í dé bá ní ayẹrí gbọ̀ngbọ̀n ní kan lọ́rọ̀ ó sì bà mí kò dùn mí àní fi wẹ́ni tí ọ̀bà rárá o. Ìdí ni pé mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí lẹ́ẹ̀kan sí. Ẹ má bínú ẹ bá mi pín prógráàmù yìí. Ẹ jẹ́ ó délé kó dóko. Nǹkan ṣẹlẹ̀ níjọ ara lé ọ̀gbọ́. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Ilẹ̀ Yorùbá ti wà nínú ogun. Kọ́lọ́run ọjà àjà alájàyè. Kọ́lọ́run mú wa borí ogun ọ̀tá tó yí wa ká. Olórin kan lọ́kọ̀ ń jò ní ogun yìí kìí ṣe tèmi. Ogun yìí kìí ṣe tèmi. Ogun yìí kìí ṣe tèmi ṣùgbọ́n t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni. Ogun tó yí ọ̀ká ọ̀rẹ́ mọ́ bẹ̀rù sádùró jẹ́. Bóyá ogun àgàn ni ọba tó gbọ́ tí àná tó sọ àná dọlọ́mọ abá ò ṣe é ságbà gbọ́. Ogun ayé rẹ̀ òó mo ní t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni. Ogun yìí kìí ṣe tèmi. Ogun yìí kìí ṣe tèmi. Ogun yìí kìí ṣe tèmi ṣùgbọ́n t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni. Ìlú Nàìjíríà tówó ọba ọ̀run èé ṣe tẹ́ ó fi kú sínú ìyàn yìí o. Ẹ̀ràn tí Samaria orílẹ̀-èdè ńlá arábó ti tóbi tó ìyàn náà mú níbẹ̀ débi tí wọ́n ń pọ̀ ọmọ jẹ. Ṣùgbọ́n Ọlọ́run wa ó wòlẹ̀ látọ̀run wá
ó yí ìgbà wọn padà, wọ́n ń jẹ wọ́n tún ń mu. Nàìjíríà má bànújẹ́, ogun ayé rẹ̀ o, mo ní t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni. Ogun yìí kì í ṣe tèmi, ogun yìí kì í ṣe tèmi, ogun yìí kì í ṣe tèmi, ṣùgbọ́n t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni. So bó ṣe kọrin òun nígbà náà nù. Ká tó gbọ́rọ̀ tí Mufti sọ, ẹ̀já kọ́kọ́ ka ọ̀rọ̀ tó jáde lọ́dọ̀ Mufti náà. Ṣùgbọ́n ẹ bá mi pín, ẹ jẹ́ kó káwọn èèyàn díẹ̀ wọlé sí i, ká má fọ̀rọ̀ ṣòfò. Kọ́rọ̀ ọmọ dàbí ẹni tí ń jó àsán kan ìlú àbí akọrin ìlélégbè tí ó yàtọ̀ sí ẹni tí ń jó àsán kan ìlú. Nẹ́tíwọ̀kì yẹn ni òjò tó sì rọ̀ lọ́fàá. Mo kí ẹ̀yin èèyàn mi tó wọlé lórí Facebook, mi ò ní wáyé tì, ìbànújẹ́ ò ní kàn yín. Ẹ̀já àfẹ́lẹ́ ìṣèfàjẹ́. Bandits cannot speak for Islam or call for Sharia. Látàfin Mufti ló ti jáde, because ròyìn tá a gbọ́ lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí ròyìn tá a gbọ́ ó ní wípé àwọn aráabí nínú tí wọ́n fẹ́ fi àwọn ọmọ yìí sílẹ̀, ọ̀rọ̀ Sharia ń bẹ́ńbẹ́, pé wọ́n ní ká fọwọ́ sí òfin Sharia, mọ́ làwọn tó fi wọ́n lẹ̀. Àwọn tí ń bẹ́nu àhámọ́ sọ wípé kò sí ń tọ́jọ́, pé wọn ò fìgbà kankan béèrè bẹ́ẹ̀. Tọ́ra àwọn táwọn wà lọ́dọ̀ wọn gan-an, wọn ò fi tìpátì kúkú máwọn kírun tàbí káwọn yí padà sí mùsùlùmí. Ọwá ní it is both surprising and misleading to hear claims that bandits and criminals are demanding Sharia. Individuals who engage in kidnapping, banditry, murder, and other criminal activities are acting in direct violation of the teachings of Islam and the principles of Sharia. Sharia is a constitutional right of Muslims, and every Muslim has the right to practice and seek its application within the framework of the law. However, its implementation must follow lawful, established, and legitimate procedure. Well, why then do some people persist in linking criminal acts to Islam? Are we expected to believe that those who openly disregard Islamic teachings are sincerely advocating for the very laws and values they violate on a daily basis? Attributing the actions of criminals to Islam serves neither truth nor justice. It only promotes misunderstanding, fuels prejudice, and distracts from the real issues at hand. Those who spread those narratives should be asked to provide evidence rather than rely on assumptions and stereotypes. Truth and falsehood cannot remain equal forever. False narratives may gain temporary attention, but in the end, truth will prevail. Mufti Media. So, bá a ṣe gbọ́ nìyẹn o. Lọ́pọ̀lọpọ̀ gbà reaction Mufti, ìsọwọ́sọ̀rọ̀ rẹ̀, ìkórìíra tó ní sẹ́sìn míì àti akatakítí ẹ̀sìn rẹ̀ kò jẹ́ ká ní lọ́kàn pé ọgbọ́n máa ń yanu aṣiwèrè náà. Gbogbo ọ̀rọ̀ tí Mufti sọ níbí ló correct. So Kennedy, ọ̀pọ̀lọpọ̀ tí Mufti sọ làwáì náà ti sọ sẹ́yìn. Ó túmọ̀ sí pé kì í sí pákan ń wí kátikàti tàbí ń tó bá wa lẹ́nu. À ń sọ reality àti bí nǹkan ṣe ń lọ àti tí ó ṣẹlẹ̀. Now, ẹ gbọ́rọ̀ Mufti. Ṣé ra àwọn ọ̀daràn tí ń ṣe fact ní kẹ́ ẹ gbọ́ dáadáa kí DSS kó sì máa gbọ́. Fact ní kẹ́ ẹ gbọ́ dáadáa kí DSS gan ó sì máa gbọ́. Reality. Ṣáàdì ni Niger ni Cameroon ni ààyè àwọn
intelligent agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni. ṣé ń gbọ́rọ̀ Chad o, Niger, Cameroon, ààyè àwọn intelligent agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni. ṣé gbàgbé níbi tá a sọ pé àwọn onísùnmọ̀mí yìí ti wọlé lélẹ́yìí Chad, Niger, Cameroon, Mali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ńbẹ ni wọ́n ti lọ háyà wọn wá. àwọn olóṣèlú lọ gbé àwọn ẹni ẹlẹ́ni wá, jẹ́jẹ́ wọn jókòó. lóòótọ́ làwọn èèyàn kan ń tírèèni wọn. njọ́ àjùbà lánìràn àdágbó, njọ́ ogun bá lè lánìràn alágídí ọmọ. kò sí ìlú tí ò lálágídí ọmọ. torí ajá òde ńlá ìṣe kan ajá àléléyìn. so àwọn kan ń kó àwọn ajagun tà, wọ́n ń kó wọn jọ wọ́n dẹ̀ ń kọ́ wọn. kò sí ìlú tí ó yẹ kó lájagun tà, kò dẹ̀ sí ìlú tó yẹ kó lájagun tà. ilé ayé ò bá wà peaceful, ká ní ò sí sùnmọ̀mí, ká ní ò sí ìtàjẹ̀sílẹ̀, ká ní gbogbo ata àmọ́ rere là ń ṣe rere, gbogbo ata àmọ́ dáadáa là ń ṣe dáadáa, ká ní ò sí ìyànjẹ. ìyànjẹ ní jẹ́ ká ní lọ́kàn láti béèrè ẹ̀tọ́. bàbá fẹnu béèrè tí wọn ò fún wa láfi tìpátìkúùkù ṣe láàkì wèrè bọlẹ̀ pé wèrè la fi ń wo wèrè. so to the best of my understanding, àwọn èèyàn wọ̀nyí wọ́n kó wọn dé Nàìjíríà ni wọn ò tọ́jú wọn mọ́. mo ti sọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà, ẹ gbọ́dọ̀ lẹ́nu mufti. train jẹ́ rìkútù àwọn ọmọ ogun fáwọn operation tó jẹ́ special operation fún wa. rú àwọn ọmọ ogun yìí káwọn foreigner tí wọ́n lò wọ́n bẹ ní Chad sẹ́ni káàpù tí a ti ń train wọn, owó dẹ̀ ń wá láti abroad fún wọn àti bá àti gbogbo ẹ̀. àwọn yẹn pọ̀, ìran Fúlàní Haúsá ni wọ́n pọ̀ jù nù wọn, ìran mi náà wà ń bẹ̀, àti Cameroon o, àti Sáàdì o, àti Niger o. bẹ́ẹ̀ gbogbo tí mo wí ní ìsìn, àwọn alágbára tí ń lò wọ́n ò lò wọ́n mọ́, tàbí kí n sọ wípé 90% wọ́n ti dà wọ́n lẹ̀. Exactly bá ṣe sọ náà rèé, pé àwọn olóṣèlú tó kó wọn wá wọn ò náà ní wọn mọ́ nígbà tí ò ti sí wàhálà lẹ́yìn ìdìbò tó wáyé ní 2015, torí tí wọ́n ṣe mú wọn wá náà nìyẹn. láti ìgbà náà láti nísinmi títí dòní, àwọn yìí ò fẹ́ lọ mọ́, ni wàhálà dé sí wa lọ́rùn o. wọ́n ti wá síjú síbọn, owó tẹ́ sì ń fún wa, dọ́là wọn fi ń fún wa lówó, wọ́n ń gbádùn òṣìṣẹ́ ju iye tí wọ́n ń kọ́ wọn pé wọ́n máa yẹ̀bá káàkiri fún àwọn operation tí wọ́n lò wọ́n fún. God bless you, sir. They were not checkmate. Nobody checkmate them at our border. mi rántí bẹ́ẹ̀ ni ẹ ṣe put ẹ̀ mọ́, bọ̀ ìkan náà ni omi ẹ̀kọ́ ni. You are very very correct. ó wà nú àlàyé mi pé ńgbà tí border wa wà too opened náà ló fún ọ láǹfààní láti wọlé anyhow. ń bò la káwọn custom wá sí ṣàṣà ní custom tó fẹ́ iṣẹ́ lókè ọya torí wọn ò ní rówó ń bẹ̀. àwọn custom tó dẹ̀ iṣẹ́ láwọn bọ́dà sí bí wọn ò bá gbà kí wọ́n gbé àwọn nǹkan ìjà olóró wọlé wọn ò ní rówó. gbogbo ilé ayé wa orí owó lọ́ba ló dúró lé lórí. Lo and behold, if you have your money, ó gbé anything kọjá wọlé sí Nàìjíríà tàbí jáde kúrò ní Nàìjíríà. If you have your money and know your ways. Because lọ́pọ̀ ọgbà òròjú máa ń ṣe àwọn agbófinró wa, àwọn aṣọ́bodè wa. Tẹ́rù bá ti pọ̀ jù wọn ò lè check ẹ̀. Ẹ imagine kẹ́ ẹ kó ìbọn tàbí ọta ìbọn kó jẹ́ ìlàjì 911 ọkọ̀ 911 yẹn kẹ́ wá kó gàrí lé lórí. Àwọn aṣọ́bodè ò lè sọ gbogbo gàrí yẹn kalẹ̀ kan wò sàlẹ̀ ẹ̀. Ọlọ́pàá ò lè ṣe, sọ́jà kankan ò lè dúró oró ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló fẹ́ kọjá tí wọ́n fẹ́ gba ẹ̀gúnjẹ lọ́wọ́ wọn. So ńgbà tó sì jẹ́ wípé
bọ́dà tiwa àwọn ológun tiwa wọn ò ní àwọn nǹkan ìgbàlódé tó lè dictate tí wọ́n kàn gbé kọjá lára mọ́tò tí ó dẹ̀ dún pé nǹkan kan bẹ́ẹ̀ ń bí o nǹkan kan bẹ́ẹ̀ ń bí o nǹkan kan bẹ́ẹ̀ ń bí o. bẹ́ẹ̀ bá fẹ́ wọ airport wọ́n fi nǹkan yẹ̀yìn lára wò ṣé gbé nǹkan kan sára. kí ló dé tí gbogbo orú nǹkan báyìí ò lè wà ní bọ́dà wa. ń gbọ́ pé tó fẹ́ wọlé tàbí tó fẹ́ jáde náà là ń yẹ̀wò ní airport. kí ló dé tá à lè yẹ ní tó fẹ́ wọlé àti ní tó fẹ́ jáde wò ní bọ́dà wa. láyé ìgbà kan tí wọ́n máa ń kó mọ́tò tòkunbọ̀ wọlé ní dìrókò ẹni tó fẹ́ kó mọ́tò for example ẹni tó fẹ́ kó mọ́tò 30 40 50 tó fẹ́ kó wọlé lẹ́ẹ̀kan ṣoṣo ẹ ti kọ́kọ́ páàkì gbogbo ẹjọ́ sí gọ̀lọ̀ ìyẹn níbodè Kútọ́nù ẹ wá sí bọ́dà ẹ lọ rí àwọn custom ẹ lọ rí ọ̀gá wọn ẹ sọ yẹ ọkọ̀ tẹ́ fẹ́ kó kọjá wọ́n sì gbowó lórí ẹ̀ àwọn ọkọ̀ yẹn ń gbà yẹn wò kì í ṣe duty ẹ̀ wọ́n ń ṣe duty ẹ̀ irú mọ́tò bẹ́ẹ̀ làwọn custom tó máa ń padà gbà láàrin ìgboro ń gbà mí tàbí náà máa lé káàkiri ṣùgbọ́n ní ìsìn tó yẹ pé Èkó ni mọ́tò ń gbà wọlé kò sí mọ́tò tí ó gbé kó wọlé tí ò ní ṣe duty ni làwọn custom òfin ríṣẹ́ ṣe dàbí alára mọ́ ní tí wọ́n jẹ́ ń Kútọ́nù nù kò sí custom tó wà ń Kútọ́nù gbà náà kò sí custom tó wà ní dìrókò bọ́dà tí ọ̀yọkùn mo bá kan gbélé nínú wọn torí èmi náà gbé sáìdì ibẹ̀ ń rí ó nìkan ní wọ́n ń tan jẹrẹ́tọ̀ nù ilé wa ó nìkan ní o ọmọ Haúsá sì ni yóò tan jẹrẹ́tọ̀ látàárọ̀ dálẹ́ ni tí ó bá ti lọ bíṣẹ́ òun ló jẹ́ kó yé wa wípé ó yí fọwọ́ kan sálárì òun so ibẹ̀ yẹn kọ́ là ń lọ ibi tá à ń lọ ni wípé kò sí àbójútó tó dáa láwọn ẹnu olóró wa ṣé Bọ́lá Ahmed Tinubu ò rí nǹkan kan ṣe sílẹ̀ rí ni báwọn ìjọba tó ti wá sẹ́yìn ò bá rí nǹkan kan ṣe sí tẹ́ ẹ bá gbàgbé nígbà tí wọ́n ti bọ́dà ní south west wọ́n ṣí bọ́dà Òkè Ọya lẹ̀ níbi táwọn Haúsá Fúlàní wà too desperate dé wọ́n kó èèyàn wá láti Chad kó wá sí registration NIN ní Nàìjíríà wọ́n kó èèyàn wá láti Niger kó wá register fún voters card ńgbà tí ẹnu bodè ti wá tí ò sí ilẹ̀kùn bẹ̀ gbàyà olóṣì sílẹ̀ ńgbà tí ráìsì wọn ní gbogbo south ń gbé wọ́n ń gbé ráìsì wọlé ní north ní Chad border Chad àbí nǹkan kan wọ́n ra ráìsì wọlé ń bẹ̀ wọ́n ń gbé nǹkan jáde ń bẹ̀ odidi ààrẹ orílẹ̀-èdè yìí kò ṣe rélùwé sáàrin ìgboro Nàìjíríà ó ṣe rélùwé láti Nàìjíríà dé Niger ibi tá a bára wa nìyẹn pápá àpájáre. ó ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbá kó lọ́wọ́ wọn oríṣi wẹ́pọ̀. ó ní ìbọn ń bẹ lọ́wọ́ wọn ńgbà tí wọ́n kó wọn wá tán ìbọn ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbá kó lọ́wọ́ wọn ńgbà tí wọ́n ṣiṣẹ́ tán wọ́n àti ẹ̀wà àríṣẹ́ òun ṣe olóríṣiríṣi nǹkan ìjà olóró ló wà lọ́wọ́ wọn wọn ò gbá kó lọ́wọ́ wọn padà. ó ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbá kó lọ́wọ́ láti ń lò wọ́n ẹjẹ́ ìfẹ́ lápẹ̀lú yìí Niger lé France kó ń bẹ̀ wọ́n France láwọn ti ẹ̀tọ́ train. Niger wọ́n ti lé France kó lọ́dọ̀ wọn páwọn ò fẹ́ France mọ́ according to him France dẹ̀ láwọn tó ti train kalẹ̀ fáwọn nǹkan yẹn ṣé France yóò kó àwọn yẹn dání lọ sílùú wọn padà ni tí wọn bá wá kó wọn lọ padà ibo làwọn èèyàn yẹn wà iṣẹ́ ìwo ni wọ́n mojú ẹ̀ tí wọ́n mọ̀ ṣe sí àgbẹ̀ ni àbókò ríro àbójà títà ẹni tí ọkọ sí okòòwò tó jẹ́ pé òun ọ̀mọ̀jú kọ́ mọ bábọn sùn kọ́ mọ bábọn jí lọ yọkàn máa yẹ̀bẹ̀ ẹ̀wò lójoojúmọ́ yọkàn tó máa gbé kabẹ̀ no now àdá tá a bá lò yóò di pẹ̀tà ni ọkọ́ tá a lò yóò mú pẹ̀tà ni síbi tá a fi jẹun yóò mú pẹ̀tà ni àrò tá a dáná bẹ̀ yóò tutù ni àbí kílẹ̀ pé mo wí so kò sẹ́ni tí ó fẹ́ kí nǹkan owó gbélẹ̀ làwọn eléyìí fún wa wò pé irinṣẹ́ ní ń bẹ lọ́wọ́ àwọn irinṣẹ́ ńlá ni àwọn ò gbọ́dọ̀ gbé jókòó dandan ní káwọn ò fi ṣiṣẹ́. àlẹ́ ìrí gbogbo
African country tí wọ́n lé àwọn pípù yìí wọ́n làwọn ò fẹ́ foreigner mọ́ gbogbo ibi tí wọ́n ti ní wọn ò fẹ́ foreigner mọ́ àbí kí foreigner bá wulẹ̀ wà country àwọn bíi Nàìjíríà ò ní ìdí foreigner láyé Yar'Adua àwọn try láti wá ní military base níbí ìjọba wa ọgbà house wa ọgbà gọ́ọ̀mẹ̀ntì ọgbà gbogbo àwọn orílẹ̀-èdè báyìí náà ti máa ń lorú àwọn wọn pé ẹ lọ́ọ́ máa dà wọ́n láàmú kí wọ́n lè máa wárán lọ́wọ́ àwọn orílẹ̀-èdè ayé. ǹjẹ́ mọ̀ pé reality ni máa yí sọ. àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ta nǹkan ìjà olóró ṣé wọ́n ní ká máa fi mu gàrí ni àbọ̀ ní ká máa fi jẹun bọ́ ní ká máa fi bára wa jà ni nǹkan ìjà olóró tí wọ́n ṣe bí ká máa fi pààyàn ni bí ọba wa sógun bó ni wọ́n ṣe rí lò bó lọ́jà wọn ṣe yá ètò agbẹjọ́rò tó gbàdúrà kọ́ lọ́mọdé ohun ọ̀rẹ́jọ́ rí kò sí so àwọn náà ni ó kó nǹkan ìjà lé wọn lọ́wọ́ ẹ lọ́mọ dàrú màtó bá dàrú gbùdùgbùdù tí wọn ọ̀rọ̀ náà bá yọ wọ́n wàá pè wá pé ká wá gbà wọ́n kalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lèmi àtẹ̀yìn ṣe ń clamor ẹ má jà fi gbéraga ṣe jàre ẹ jẹ́ kí president ó consult àwọn Amẹ́ríkà ẹ jẹ́ kí wọ́n pe China bí wọ́n bá ní ìdí ẹ̀bùn wọn kan sọ fún wọn kí wọ́n bá wa ṣe lé kí wọ́n bá wa ṣe tọ̀hún. èmi àtẹ̀yìn gbàgbé wípé ajá kankan ò torí olówó ẹ̀ sọdẹ bá Amẹ́ríkà ọba ràn wá lọ́wọ́ wọ́n gbé a sí condition wo lọ́wọ́ afẹ́fọ̀ wa rí tí wọ́n ò tún fi fìnira kún ìnira fún wa bàbá ìgbà Amẹ́ríkà láàyè kó ní bẹ́ẹ̀sì ọmọ ológun nílẹ̀ yìí kò sí fọ̀kànbalẹ̀ mọ́ because wọ́n máa ti ọ̀dọ̀ wa sọ̀kù síbì kan àwọn tó ń bá sọ̀kù tó ń bá tọ̀dọ̀ wa sọ̀kù sí àwọn náà ò ní í ṣe láì mọ́ sọ̀kù sọ́dọ̀ wa padà. Amẹ́ríkà àti Israel ló kó wàhálà tí wọ́n bá Qatar ni wọ́n kó bá Saudi Arabia ni wọ́n kó bá Dubai ńgbà tí wọ́n sọ̀kù sí Iran dẹ̀ wò ó pé bá pa ò bá kàtì apá mọ́ kásẹ̀ pẹ́ gbogbo bíi tí Amẹ́ríkà ní military base sí wọ́n gbàdo lóró bẹ́ẹ̀ ẹ̀yin náà fi ìlera lè rálẹ̀ yìí Iran ò tóbi ṣùgbọ́n Iran jẹ́ ìlú tó lágbára agbára kí ni Nàìjíríà ní ṣé ẹ wogun Iran ẹ wogun Amẹ́ríkà ẹ wogun Israel ẹ ti rí bàálù tí máa ń su àdó olóró tí ọkàn máa yàgbé àdó olóró kalẹ̀ báyìí wọn kàn máa lọ náà ni oyè ọkàn máa yàgbé àdó olóró ibi igbó tí kọ̀ọ̀kan bá bà ayé wọn ti ta kò sẹ́ni tó fẹ́ jẹ Nàìjíríà run tó ní ìdíjúrú bàálù mẹ́ta bẹ́ẹ̀ lọ yes bàálù yẹn ò gbọ́dọ̀ kọjá láàrin Èkó lọ bọ̀ látàárọ̀ dálẹ́ kí gbogbo Èkó ọmọdé rú Amẹ́ríkà ní tí wọ́n fi mú àdó olóró Israel ní tí wọ́n fi mú àdó olóró Iran ní tí wọ́n fi mú àdó olóró China ní tí wọ́n fi mú àdó olóró tó yí jẹ́ pé tẹ́ bá jù sọ́dọ̀ wọn kíní ọ̀hún hàn lójú ọ̀nà mọ́mẹ́ǹtì tẹ́ ti rìlíìsì àdó olóró lónà ó ti dìde láti ibi tó wà yọ lọ pàdé ẹ̀ lójú ọ̀nà kò ní jó dénú ìlú débi tí ó sì lù ní jàǹbá lu àǹbẹ̀hò Nàìjíríà ò ní kankan bẹ̀ o agbára kọ́bọ̀ kò sí lọ́wọ́ wa ẹ̀rí gbà tán ra jẹ́ẹ̀tì mẹ́rin àbí márùn-ún fighter jet mẹ́rin àbí márùn-ún ṣèkọ́lẹ̀ ń ṣàjọyọ̀ ẹ lọ wo iye fighter jet tí Amẹ́ríkà ní ẹ lọ wo iye tí China ní ẹ lọ wo iye tí Japan ní ẹ wo iye tí Iran ní ẹ wo iye tí Israel ní. so àwọn wọ̀nyí wọ́n wà nínú àwọn tí ń dá wàhálà lẹ̀ káàkiri ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà wọn ò fẹ́ kí ìsinmi ọ̀wà ń bí kankan wọ́n bá ti dá wàhálà lẹ̀ ń bí wọ́n búgà sí ni owó làwọn nà àwọn tí ń jà yí àwọn kan ló fún wọn lọ́kàn balẹ̀ àwọn tí ń jìyàn gbé àwọn kan lọ́rùn wọn ń ṣẹ́ dojúmọ́ ni wọ́n sì ń wọlé sílẹ̀ Yorùbá wọn ò rọ́nà láti lọ sí South East mọ́ àwọn Niger Delta ò fún wọn láǹfààní láti wá mọ́ ilẹ̀ Yorùbá ló kù lọ́rùn wọn. so tí ẹni sìn ní tí a fi máa jẹun nù ìlú tí ọba ti ní fọkànbalẹ̀ wọ́n ní expert làwọn láti fi hàn lọ́kànbalẹ̀ tẹ ẹ bá ti ń pariwo báwọn wọ́n wà lè kó ọmọ ogun wọn wá ẹ wà máa sanwó tọrọ àwọn ọmọ ṣe wọ́n ti ná wọ́n invest pọ̀ lórí nǹkan ìjagun lórí ọmọ ogun owó tí wọ́n ń rí lù wọn ká wọn. America 755 military base
báràkì ológun 755 ló ní lágbàáyé kí ló tó mọ̀ Nàìjíríà ní ẹyọ kan iná ní ti mẹ́nu Nàìjíríà kí ló dé tó wà fún ní 755 Britain ó ní iye tiẹ̀ mọ́ra 300 France ó ní iye tiẹ̀ bẹ́ẹ̀ mọ́ra 200 tí wọ́n sì nídìí àti máa náwó lé lórí tó bá dé àwọn invest lórí pé afẹ́ máa gbà wá pé káwọn máa bá yín sọ yín àwọn aráàlú làwọn ò fẹ́ yín ẹ̀jẹ̀ á máa sọ wá sáwọn náà ní sọ́jà wa àlọ́lọ́pàá ti á ní àwọn tí wọ́n máa lò láti dàgbò ń lù ú àbí bí wọ́n parọ́ pé kankan ṣẹlẹ̀ kò dẹ̀ ṣẹlẹ̀ àbí kí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé. náà dáàdì mi kan àbẹ́gbọ́n mi kan béèrè bí wípé ṣé France ló rán àwọn adàlúrú wá sí Nàìjíríà no ẹ má gbàgbé níbikíbi tẹ́ bá ti lo tọ́ọ̀gì òṣèlú lásìkò òṣèlú tẹ́ kó nǹkan ìjà olóró fún wọn tí dìbò lọ tán tẹ́ ẹ̀ béèrè lọ́wọ́ wọn padà ẹ wá yọ̀ǹda kínní ọ̀hún fún wọn ó wà lọ́dọ̀ wọn my brothers and sisters wọn ó lò ó láti fi fọ́lé onílé lọ́la torí wọn ò lè déédéé tọ́jú ẹ̀ sínú ilé so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ni ń sọ àwọn tí France ti train kalẹ̀ pé wọn ó lò ṣùgbọ́n tí wọ́n láǹfààní àti lò ńgbà tí Nìjẹ́ sọ pé kí France ọmọ lọ lu àwọn ò fẹ́ wọn mọ́ wọn ó padà lo nǹkan tó wà lọ wọn wọ́n dẹ̀ tó ń ríran lọ́wọ́ owó gbà tó láwọn kan ṣe sùnmọ́ wọ́n invest wọ́n rí owó lórí ìgbésùnmọ̀ méyì àwọn tó ń jìyàn gbé tí wọ́n béèrè 50 million naira tó ń gba 70 million naira 200 million naira láti release èèyàn 15 million naira 20 million naira sáwàdà lérò pé wọ́n ń ṣe ni no now. àwọn nídìí àwọn irú rẹ̀ làwọn yìí tá bá ti ń jiyàn àgbẹ̀ bá ń kò ní sígbà tí gọ́ọ̀mẹ̀ntì ò ní máa tọrọ káwọn èèyàn máa pọ̀ kọ́ lè bá a máa rówó lára wọn ọ̀nà kanú ọ̀nà àwọn ọ̀daràn ni. ẹlẹ́ẹ̀kejì ṣé ara àwọn ọ̀daràn kan wá mẹ́tọ́ pé ẹ̀dá kan wà á lò wọ́n báyìí gẹ́gẹ́ mo ti sọ bọ̀ wọ́n sì fẹ́ máa wá owó. Fúlàní kan sọ lórí social media tó wo ìgbọ̀rọ̀ rẹ̀ òdodo ọ̀rọ̀ ni tí ń sọ ó ní wọ́n sọ pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà tó bá ti jí wa gbé ń bì ó ní gbogbo àwọn tí ń wá òun kì í ṣe Fúlàní Nàìjíríà kì í ṣe Haúsá Nàìjíríà kì í ṣe àwọn ọmọ Nàìjíríà ó láti ìta bíi Chad bíi Nàìjíríà kankan náà ti ń wá ó ní kódà tí wọ́n máa ń pè tó ní wọ́n máa jí Fúlàní náà gbé bẹ́ẹ̀ ó ní tí wọ́n máa ń pè àwọn máa gbọ́ tí wọ́n máa sọ yìí pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà táwọn bá ti tà àwọn bọ̀ wálé wọn ní wọ́n tó máa ṣàdúrà bá pé dáadáa ní èdè o àwọn bí àwọn ọmọ tí wọ́n kó ilẹ̀ ẹran tí wọ́n wí tí wọ́n bá ti sanwó wọn owó làwọn fún wọn máa lífù ń lu wọn ẹ lọ wọ dáadáa àwọn ajagun ta ni. Now my problem is this bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí tí wọ́n wá sọ ìlú orílẹ̀-èdè Nàìjíríà àbí South West di odò àjẹǹjẹ tún jẹ bí táwọn ó ti máa kúndùn bí táwọn ó ti máa dá wàhálà lẹ̀ táwọn máa gbowó táwọn máa lọ ṣé Nàìjíríà náà ló open tó bẹ́ẹ̀ bàbá open sáà lè close ni sáà lè panu wa dé ni sáà lè pa bọ́dà wa dé ni sáà lè tún lù wá ṣe ni ṣé ò sí solution rárá ni ẹjọ́ kọ́ ni solution ìgbésẹ̀ ni solution. àwọn ajagunta ni kò sẹ́ni tí ò lè háyà wọn o ajagunta ni wọn ò lẹ́sìn nítorí pé lù wọn Islam lọ gbàbẹ̀ náà fi lè máa jó kọ́ mùsùlùmí àbí wọ́n fi lè máa múra bá ṣe múra lù wọn náà lẹ́sẹ̀ tí wọ́n múra lọ́dọ̀ wọn kì í ṣe Fúlàní Nàìjíríà. so solution ò ní pé àwa fúnra lára wa ńlá àgbàrá wa lẹ̀ lọ́wọ́n àkàndá ọ̀rọ̀ Awíkonko mo ti wí tẹ́lẹ̀ pé n ò ní lo àmì fàágùn fún n ò sì ní pẹ́ pẹ̀lú ògo Ọlọ́run point ń bẹ nínú ọ̀rọ̀ tí Mufti sọ ni mo ní kí n jẹ́ kẹ́ wá gbọ́ n pé Mufti sọ reality o lórí eléyìí o bó ṣe rí gẹ́lẹ́ náà ṣe sọ̀hún àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o ẹ like follow page mi lórí Facebook Awíkonko TV ẹ má gbàgbé o mo ní 2-3 bedroom flat tá a fẹ́ tà ní Ṣàgámù Ìṣàgá Olómù Àpẹ̀rán ọmọ ọlọ́rọ̀ agogo GRA extension ló wà GRA extension ló wà 3 bedroom flat tuntun ní tán ẹ̀ṣẹ̀ parí ẹ̀ so ẹnìkan béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ tán fi fẹ́ tà á yeah fantastic question ẹni tó kọ́ wọ́n relocate sí abroad wọn ò dẹ̀ ṣetán láti wálé for now so reason nìyẹn so n tí ó fi wà ńlẹ̀
tàbí tí wọ́n gbé fún tẹ́nàntì tí wọ́n máa balẹ̀ jẹ́ máa pè wọ́n ní gbogbo ìgbà, they don't want it. That's the reason why wọ́n fi fẹ́ dispose ẹ̀, wọ́n fẹ́ tà padà. So like I said, wọ́n ẹ̀ṣẹ̀ parí ẹ̀ ni. Nǹkan ẹyọ kan tí wọn ò tí ì ṣe ń bẹ̀ náà ni pé wọn ò tí ì fa wáyà. Gbogbo iṣẹ́ tó kù pátá ni wọ́n ti ṣe. Wọ́n sì fẹ́ǹsì sí, ó ní gate, ọ̀tún àtòsí ẹ̀ ilé ń bẹ, iwájú àtẹ̀yìn ẹ̀ ilé ń bẹ. Ìyàrin estate ńlá ni tó jẹ́ pé ilé ńláńlá náà ló wà ń bẹ. So bẹ́ẹ̀ bá ní interest sí 45 million naira ni ló ń lọ. Tẹ́yìn gan bá débẹ̀ máa mọ̀ pé ilé tó ju owó ẹ̀ lọ ni, ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ dispose ẹ̀ ló jẹ́ kó gba 45 million naira. Bẹ́ẹ̀ bá ní interest sí, ẹ wà lágbègbè Sàgámù, àbẹ́yìn náà ẹ ti ń wálẹ̀ tẹ́ fẹ́ fi kọ́lé ságbègbè Sàgámù, àbẹ́ fẹ́ kọ́lé ságbègbè Sàgámù, tẹ́ bá fẹ́ wo bẹ̀ tàbí tẹ́ bá fẹ́ fídíò bó ṣe rí, máa ṣẹ̀dẹ̀ sí, ẹ jájọ sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn èèyàn kan máa ń pè mí directly lórí fóònù mi. Tí n bá open fóònù mi nìsín, àwọn tó ti pè mí lé ní àti lé ní 20. Kì í ṣe ti gbéraga ní ọ̀jẹ̀ ń píìkì ẹ̀ o, òfin ní àtìlànà kálukú bí kálukú ṣe ń ṣètò ilé ayé ọ̀tọ̀ọ̀tọ̀. Kéèyàn pè mí 100 times direct call, mi ní píìkì ẹ̀ o, mi ò kí ń píìkì ẹ̀, mi sì ní píìkì ẹ̀ for anything. Kódà kó jẹ́ ní tó fẹ́ fún mi lówó, I won't pick it. Ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí anything, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp. Mo ti máa highlight ẹ̀ láti jọ́ kẹ́ni tí mo ti lórí social media. Tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ já sọ lórí WhatsApp. Mo máa ń clarify ẹ̀. Àwọn èèyàn tó dẹ̀ ń pick nọ́mbà mi gbọ́ nǹkan tí mo sọ, but àwọn èèyàn míì ṣe ń ṣàmà ṣe nǹkan tí ó máa against will yín. So bẹ́ẹ̀ yẹn pè mí 100 times, I won't pick it. I cannot pick it. I don't pick it. Ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp. Communication rọrùn nowadays. Lórí WhatsApp, èèyàn lè communicate with calling, audio call, video call, text, message, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, message voice note, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now, course demand, tó bá fẹ́ discuss pẹ̀lú èèyàn lórí WhatsApp, láti send message, hello, then n tí mo fẹ́ discuss lélẹ́yìí, èèyàn lè brief ẹ̀, ó máa call attention. Kò sẹ́ni tí ò kí respond sí WhatsApp message tàbí message, ó depend lórí message yẹn gangan. I'm a businessman, you send me hello, mo ti dá yín lóhùn hi, mo expect kóńtọ̀ ó go straight to the point. N tí mo fẹ́ discuss lélẹ́yìí, kì í sí láti máa béèrè ilé béèrè ọ̀nà. Àlàáfíà ni mo wà lọ́jẹ́ kẹrí mi lórí ètò. Yorùbá ní sáralé àbí òle, kì í ṣe ń tọ́ wà lóde tí ń jó látún béèrè lọ́wọ́ ẹ̀ bárábálẹ̀ àbí òle, àti mọ̀ para rẹ̀ lé already. So that is all. God bless you. Like follow page mi lórí Facebook, Awikonko Television àti Awikonko TV. Awikonko Television àti Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi o, Awikonko TV àti Onídèmọdè TV. Gbogbo èèyàn tó nífẹ̀ẹ́ sí èdè àti àṣà Yorùbá, ẹ máa lọ sí Onídèmọdè TV láti máa wo Onídèmọdè game show. Kú iṣẹ́ ní mórí iṣẹ́ yá. Àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o. Ilé wa ò ní dílé onílé. God bless you. Ó dàárọ̀ o. Oorun ayọ̀ lásùn. Àní tójú òun dójúkú. I love you all. Bye bye. Bye gàrí o.